Ẹ káàbọ̀ ẹ̀yin ènìyàn mi. A mà tún ti dé o. Adé kólóko má lè roko. Bákan náà adé kọ́lọ́nà má lè yẹ̀nà. Àwa la ó máa wá, ẹ̀yin la ó máa bá. Ikú kankan báyìí kò ní rí wa gbéṣe o. Finally, àti ṣíṣe kíni àti bọ́. Ẹ̀yin ènìyàn mi, níbikíbi tẹ́ bá láǹfààní láti máa gbọ́ mi, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́. Ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ ìròyìn ayọ̀ yìí. Ìròyìn ìyàlẹ́nu kan rèé o. Ìròyìn tó jẹ́ wípé tọmọdé tàgbà ó jẹ́ ká máa gbàlù ká máa jó. Ìròyìn ó sọ ìpá sínú ráìsì mi gan, nítorí pé mi ò gbọ́ rí. Kí wá ní ìròyìn yìí náà jálé lórí? Ìròyìn yìí dálé lórí òmìnira ilẹ̀ Yorùbá yìí náà ni o, tí ó sọ pé finally Nigeria is divided into United Nations, Yorùbá nation, Biafra nation, Arewa nation. Tó adúpẹ́ o, wọ́n ti finally pín orílẹ̀-èdè Nàìjíríà sí ọ̀nà mẹ́rin. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé wọ́n ti pín orílẹ̀-èdè Nàìjíríà yìí tí a wà nínú rẹ̀ yìí sí ọ̀nà mẹ́rin? Inú mi kàn máa ń dùn ni. Àkọ́kọ́ tí wọ́n pín sí, ṣe mọ̀ pé iwájú lọ̀pẹ́ ibi tí wá ré sí. Wọ́n ti pín orílẹ̀-èdè Nàìjíríà sí ọ̀nà mẹ́rin láti ọwọ́ ààrẹ wa. Àkọ́kọ́ tí wọ́n pín orílẹ̀-èdè Nàìjíríà náà sí, òun náà ni Yorùbá nation. Ìyẹn ni àkọ́kọ́. Tó Yorùbá nation ni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ pín orílẹ̀-èdè sí. And ẹlẹ́ẹ̀kejì ni Biafra nation. Biafra nation ni ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta Arewa. Ẹlẹ́ẹ̀kẹrin yẹn orúkọ tí Fúlàní fẹ́ sọ tiwọn la ò tí mọ̀. Ẹ̀yin èèyàn mi, ṣe rí pé kò sí nǹkan tó da tó òmìnira wa. Wọ́n ti pín orílẹ̀-èdè Nàìjíríà sí ọ̀nà mẹ́rin, ṣùgbọ́n o orúkọ tí Fúlàní fẹ́ sọ tiẹ̀ la ò tí mọ̀ báyìí. Adúpẹ́ pé bàbá wa Bánjí ọ̀jọ̀gbọ́n ní Akíntóyè bó ṣe gbìyànjú tó sáré káàkiri, tó ń lọ sí United Nations, tó ń kọ lẹ́tà, tó ń ṣe àtẹ̀jíṣẹ́, tó ń lọ tó ń bọ̀, tó ń kọ̀wé. Bákan náà ni olóyè wa náà ọlọ́lá jùlọ Sunday Adéyẹmọ Ìgbòho ṣáà. Bàbá kẹ́ ẹ pẹ́. Bàbá ẹ wò a ó ja ìjà yìí dé òmìnira wa ni. Bákan náà olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Sunday wọn ò dúró débi pé wọ́n tiraka láti rí pé Yorùbá gba òmìnira wa kẹ́yìn. Àti àwa náà àwa sọ̀rọ̀sọ̀rọ̀ pédépédé, àwa náà ò dákẹ́, ààyè máa pariwo ẹ̀ sí etí ìjọba nítorí pé òmìnira wa là ń tọrọ. Ṣé mọ̀ pé oníkálukú lọ́lọ́run fún níṣẹ́ tiẹ̀ ní ayé yìí? Iṣẹ́ tó ní kálukú dẹ̀ gbà ó gbọ́dọ̀ ṣe, torí àìjẹ́bẹ́ ó máa give account. Ẹ wò iṣẹ́ tí ọlọ́lá jùlọ wa ìyẹn Sunday Adéyẹmọ Ìgbòho ṣáà àti bàbá Bánjí Akíntóyè ní láti jà fún ẹ̀tọ́ àwa ilẹ̀ Yorùbá. Iṣẹ́ tọ́lọ́run fi rán wọn nìyẹn. Bákan náà iṣẹ́ tọ́lọ́run fi rán àwa sọ̀rọ̀sọ̀rọ̀ pédépédé ní láti rí pé a pariwo ẹ̀ sétí ọmọ aráyé wípé Yorùbá nation, Yorùbá ló lè ṣe. Ní láti rí pé a jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé òmìnira wa òun là ń tọrọ. Iṣẹ́ tiwa ni láti fẹ̀ fún àwọn ènìyàn pé òmìnira wa ló lè ṣe o, a ò fẹ́ nǹkan mìíràn mọ́. Ṣé wá ríṣẹ́ títí ẹ̀yin náà ẹ̀yin èèyàn wa ní ojúṣe tiyín ní láti rí wípé ṣe rí dátà tẹ́ ń bá wa fi ń wò ó, tẹ́ ń gbọ́. Ojúṣe yín ni pé láti bá wa share káàkiri orílẹ̀-èdè. Ẹ wò ẹ bá wa share àtẹ̀jíṣẹ́ yẹn káàkiri wípé Nàìjíríà wọ́n ti pín sí ọ̀nà mẹ́rin. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó dé gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire kí wọ́n mọ̀ wípé
ìran Yorùbá nation wọ́n ti ń gba òmìnira wọn o. Bẹ́ẹ̀ ni títí yín ni wípé ẹ share, ẹ subscribe, ẹ follow láti fi lè mọ bó ṣe ń lọ. Bákan náà mo fẹ́ sáré mú yín rántí àwọn kan bí mí gbà kan wọ́n ní gbogbo ìjà tí olóyè Sunday Igboho ń jà yìí àti gbogbo ìjà tí Professor Akintoye ń jà yìí wípé ṣé tó bá gba òmìnira yìí tán ṣé wọ́n fẹ́ jẹ president ni àbí wọ́n fẹ́ jẹ governor. Ìbéèrè yìí ó pa mí lẹ́rìn nítorí wípé àìmọye ọ̀pọ̀ èèyàn tó ń jìjàgbara fún orílẹ̀-èdè tàbí fún ènìyàn rẹ̀ tó jẹ́ pé kò ń ṣe ambition láti jẹ president ló ń jà fún. Yes, ṣẹ́rí Yorùbá nation yìí a ò fẹ́ àwọn tó jẹ́ pé wọ́n ń ja ìjà tó ti ní ambition títí wọn. Àwọn tó jẹ́ wípé Ọlọ́run pè pé kí wọ́n ja ìjà fún òmìnira ilẹ̀ Yorùbá ni òun ni a nílò. Ẹ má jẹ́ ká gbàgbé lórílẹ̀-èdè yìí, orílẹ̀-èdè yìí ti expire, ìyẹn láti 2014 ni orílẹ̀-èdè yìí ti expire. Kẹ́dẹ̀ má gbàgbé wípé láti 1960, ìyẹn back then in 1960 ni àwọn Fúlàní ti ń fi ojú ìran ilẹ̀ Yorùbá hàn màbo, ni àwọn ìran Fúlàní ti ń fi ojú ilẹ̀ Yorùbá gbolẹ̀ ìran wa, wọ́n ti fi wá ti ń rẹwà jẹ tipẹ́tipẹ́. Ṣùgbọ́n bàbá wa kan tí a mọ̀ sí bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀, àwọn ló ṣáájú tí wọ́n kọ́kọ́ dìde pé Yorùbá gbọ́dọ̀ ní òmìnira tirẹ̀. Bàbá Awólọ́wọ̀ yìí ló dìde wípé ìran Yorùbá a gbọ́dọ̀ gba ara wa lọ́wọ́ oko amúnisìn. Ṣùgbọ́n tí bá sọ fún yín pé pẹ̀lú bó ṣe ja gbogbo ẹ̀ tó, ṣé ẹ rí picture bàbá Awólọ́wọ̀ nínú picture yẹn? No, back there you can google it and search it. Ṣé ẹ rí picture wọn tàbí pé bí ẹ rí pé yes wọ́n gbé picture pé àwọn nìyí o? No, àwọn eléyìí ò jàjà fún ìjà ambition, no, tàbí ìfẹ́nú tiwọn, bí kò ṣe wípé òmìnira tó máa dẹtẹrú tọmọ lọ́rùn, tó jẹ́ wípé ó máa rọ gbogbo orílẹ̀-èdè lọ́rùn. Òun ìjà tí gbogbo wa ń dìde fún. Eléyìí ń ṣe ìjà kọ́lọ́mú gbẹ́mú ẹ̀dọ́mú ẹ̀gbẹ́, ìjà pé yes àwa ara wa la fẹ́ òmìnira. That is why ṣe máa pariwo ni o. In as much as possible, you see my people, subscribe, share, follow. See, ẹ wo, ẹ bá wa tẹ àtẹ̀jíṣẹ́ káàkiri nítorí wípé Yorùbá nation náà ni o. No retreat, no surrender. A ti ń gba òmìnira, ti ń pín o, wọ́n ti ń pín, ṣùgbọ́n ẹ má jẹ́ ká dákẹ́ o. Nítorí ìran Nàìjíríà ló máa sọ pé Adégún, tá a bá múra wọn lè tún sọ pé kò gún mọ́. Ìdí nìyí tó fi jẹ́ pé a tún gbọ́dọ̀ máa pariwo sí wọn létí. Although this channel next time, we dey use this opportunity to let you know wípé ó dàbọ̀.